update rèé lórí ikú kehinde ọmọ ọdún 14 tí ọlọ́pàá yìnbọn pa nílùú Ìbàdàn. Ẹ wo ìlú kan gógó àwọn èèyàn wọ́n sì ń sunkún ọkàn kún kẹ́kẹ́. Ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ikú ọmọ yìí? Níṣe ló dàbí wípé wọ́n fẹ́ ṣẹ́wélé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí, torí di bá a ti ń sọ̀rọ̀ yìí iléeṣẹ́ ọlọ́pàá kọ̀ jálẹ̀ láti fi ojú ọlọ́pàá tó yìnbọn pa ọmọ yìí síta. Kódà orúkọ rẹ̀ gan wọn ò fi síta tó yẹ kí wọ́n sì ti fi síta, àtọjú àtorúkọ rẹ̀. Àmọ́ Alhaji Oriyomi Hazmat ó ti bá wọn mú nǹkan lẹ̀, ó ti ṣe gegele lórí gegele, ó dẹ̀ ti ṣe bẹ̀bẹ̀ lórí bẹ̀bẹ̀. Kí ni Alhaji Oriyomi Hazmat kí ló bá iléeṣẹ́ ọlọ́pàá fà? Ẹ láǹfààní láti gbọ́ dáadáa nínú fídíò yìí. Oriyomi Hazmat ó ti bá iléeṣẹ́ ìjọba pàápàá gómìnà ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti bá wọn mú nǹkan lẹ̀ o. Àwọn aráàlú wọn ti fárígá pé dandan agbọ́dọ̀ rí justice, ìdájọ́ òdodo fún ikú Kẹ́hìndé yìí. Ẹ wò kí ni wọ́n wá bá wọn fà nínú fídíò yìí ńlẹ́ ti rí dáadáa. Ó yá ẹ máa click lórí subscribe button, ẹ bá ń like kẹ̀kẹ́ bá ń pín kó délé kó dóko dáadáa. Ẹ jẹ́ ká jọ gbádùn fídíò yìí síwájú. Ní ogúnjọ́ oṣù karùn-ún ọdún 2025 tí í ṣe ọjọ́ ìṣẹ́gun, ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ nílẹ̀ Ìbàdàn, ó dẹ̀ gbomijé lójú ẹni. Ìbànújẹ́ ńlá ni kí májèṣí ó tójú òbí rọ̀run o. Ọmọ tẹ́ ń wò tí wọ́n tẹ́lẹ̀ yìí, ọmọ secondary school ni, ìbejì ni, bàbá rẹ̀ àtòun àti kejì ẹ̀ àti àwọn tó kù, bàbá rẹ̀ ní ń dá wọn tọ́jú láti bí ọdún méje sẹ́yìn tí àwọn ti kó wọn dálẹ̀ tó ti lọ. Ṣùgbọ́n láàárọ̀ kùtùkùtù èní ìta gbọ́ ni pé ọmọ yìí ń lọ rèé ṣe WAEC, ó ń lọ sí exam. Bàbá rẹ̀ gbé sínú mọ́tò àti àwọn míì nínú mọ́tò, iyún ni ìkejì rẹ̀ tí wọ́n jọ jẹ́ ìbejì àtàwọn ọmọ mẹ́ta míì àti ẹ̀gbọ́n àwọn ìbejì òun náà wà ń bẹ̀. Lágbègbè airport Alákíá nílẹ̀ Ìbàdàn, ṣàdédé ni nǹkan yíbìrí tí ń ṣẹlẹ̀ nígbà wọ́n ń bọ̀ láti ilé tó yí padà lójú ọgán. Àmọ́rú èèyàn tí bàbá wọn jẹ́ o, àdèlé sọ pé ayélabọ́lá bàbá wọn pọn mọ́ rí. Ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ wo ni bàbá wọn ìbáàṣẹ̀ tó fi di pé a yìnbọn sí i láàrin ìgboro tá a fi ń pọ̀ ọmọ ọlọ́mọ tí ń gbìyànjú láti dé èèyàn lókè èèpẹ̀, ó fẹ́ lọ rèé kọ̀wé ìdánwò kó náà ó lè yege. Ó mà ṣe o. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ sọ wípé ìṣe ni bàbá ọmọ yìí ó gba ọ̀nà kan tá a lè pè ní ọ̀nà kọjú sí mi kọjú sí ọ, èyí tí wọ́n ń pè ní ọ̀nà ọlọ́bọ̀rọ̀ gidi, tó jẹ́ pé tó bá yẹ pé ọkọ̀ tí ń bọ̀ ló yẹ kó gbabẹ̀, èyí tí ń lọ gbọ́dọ̀ gbabẹ̀, tó lóyìnbó ń pè ní one way. Ṣùgbọ́n ní kò jìnnà pọ̀ náà o, díẹ̀ náà ni o. Ó jọ pé àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ń gbógun ti kí ọkọ̀ máa gba one way, wọ́n ṣiṣẹ́ pàjáwìrì láàárọ̀ yìí. Iṣẹ́ ìgbógun ti kí ọkọ̀ kó máa gba one way, ibi iṣẹ́ yìí ni wọ́n wà tí wọ́n fi rí bàbá ọmọ yìí, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lé. Ṣùgbọ́n gbà tí wọn ò tètè rí mú láàrin ìgboro, nìkan nú àwọn ọlọ́pàá tó tẹ̀lé wọn bá wò pé ntọ́kàn ni pé kóun sì yìnbọn sí i. Ó yìnbọn o, ìbọn sì wọnú mọ́tò, ó sì lọ rèé bá ìkan nínú àwọn ìbejì. Wọ́n gbìyànjú, wọ́n gbé lọ sí welfare hospital. Ṣùgbọ́n nígbà tí bàbá àbejì rí i pé mọ́tò ìbọn bá ọmọ òun, wọ́n tiẹ̀ lójijì kò tiẹ̀ mọ̀ pé bọ́bọ́ ọmọ ń tiẹ̀, ọmọ ń ké, ó tún bú ọmọ pé bóyá ròyìn ẹ̀ pọ̀ jù. Ìgbà náà nìkan náà àwọn ọmọ wa ní dádì sí blood ẹ̀wẹ̀ jẹ́ ńlẹ̀. Sí blood kẹ̀ nígbà àwọn èdè bẹ̀
ọ̀tá ti wọlé sọmọ yìí látẹ̀yìn ọ̀tá yìí sì fẹ́ jáde níbi ẹ̀gbẹ́ ẹ̀dodo rẹ̀ ṣùgbọ́n tá a yẹn ò ráàyè jáde ẹ̀jẹ̀ rẹ̀ ti ṣòfò díẹ̀ ká tó gbé dé welfare hospital wọ́n ti ẹ̀ ń gbìyànjú díẹ̀díẹ̀ ní welfare hospital ṣùgbọ́n ìgbà tí wọ́n rí pọ́ fẹ́ yíwọ́ wọ́n sáré gbé sínú ambulance wọ́n sì gba UCH lọ University College Hospital ibẹ̀ ni wọ́n ti sọ wípé BID lọ́mọ tí wọ́n gbé wá lẹ́mìí ti bọ́ lẹ́nu rẹ̀ wọ́n lẹ́mìí ti bọ́ lára rẹ̀ ọmọ ti kú àsìkò yìí ni bàbá ọmọ wá wò ó pé tọ́ nítorí bá gbà lòun ò fún kí mọ́ gbàgbé ìgbà tí bàbá ọmọ padà rí i pé ìbọn bá ọmọ àwọn tó páàkì àwọn ọlọ́pàá sì ń lé ìbọn náà lásìkò yẹn sáwọn òkúkú mọ̀ pé àwọn ti pààyàn bí wọ́n ṣe dọ́dọ̀ rẹ̀ tí wọ́n rán páwọn ó mú báyìí lòun náà bá gidi kan nu wọn pé ọlọ́wọ́ ó ti pọ̀ ọmọ òun o ìjà àjàkú akátá gbogbo aṣọ ẹ̀ lọ́fàya tí ń bá àwọn ọlọ́pàá jà yìí ní gbogbo àwọn ará àdúgbò báyìí tú jáde náà rí i pé wọ́n ti yìnbọn pọ̀ ọmọ rẹ̀ ọlọ́pàá yìí wọ́n mú o ọlọ́pàá tí ó gbámú nínú wọn wọ́n mú lóòótọ́ ṣùgbọ́n ìbéèrè ni pé ǹjẹ́ èyí tó yìnbọn sọmọ rẹ̀ gan-an ńlọgbámú bí rárá èyí tó yìnbọn sọmọ rẹ̀ kọ́ èyí tó mú yẹn wọ́n mú dé welfare hospital níbi tí wọ́n kọ́kọ́ gbọ́mọ lọ wọ́n sì tì mọ́ bẹ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn tọmọ kú ní UCH bàbá ọmọ di jànàjànà ṣùgbọ́n ìkan nínú àwọn èèyàn tó ṣe gbámọ́jù bàbá ọmọ wọ́n gbé òkú ọmọ yìí wọ́n sì ń gbé bọ̀ ní Àgídìgbò. ọlọ́pàá ló ń sọ ní Nàìjíríà nìyẹn o ayé àwọn ọlọ́pàá máa bàjẹ́ ní ilé ọ̀dẹ̀ yìí lọ láti èmi ìjọ ọlọ́pàá ló yìnbọn rẹ ibi wọn ló ta bọ́ rẹ wò mí èyí ìbọn ta bọ́ rẹ ọlọ́pàá ló yìnbọn ìbọn ta bọ́ nìyẹn. My wife was there when the scene happened. God bless you. Drop lórí bike. God bless you. Mo ṣe wá ẹ máa rí pé mo dúró pé kí ló fọ́ sí rí ìbò. Mo ṣe wá rí ambulance níbọ̀ mo gba ambulance kí ló ṣẹlẹ̀ láàárọ̀. You don't believe? That's what they did o. Ọ̀bí oní ọ̀pọ̀ ló fẹ́ tó ṣe àní ìyá ti kọ̀ wá bá wọn sílẹ̀. Ìkejì ni wọ́n ìkejì àti bàbá ìwọ̀n yìí ṣe èkì báyìí tó ń sunkún. Ìyá bàbá ìwọ̀n rí màrí ó fèsì àwọn òbí yẹn ọlọ́pàá ti papọ̀ wá jẹ. Ẹ jọ ṣe ìyẹn ìgbélé ìṣèkù báyìí. I'm going to Eleyele, Commissioner of Police Office straight. Yeah. I'm going. Of course I can talk. Wọ́n á fún nǹkan ṣe láàárọ̀ yìí pé àwọn ọlọ́pàá àti àwọn Yéésù àbí kí ló ń pè wọ́n yẹn ọtíma wọ́n bẹ̀rẹ̀ sí lé bàbá mi jáde junction lé mi pé kí n máa wọ̀ kí ló ń ṣẹlẹ̀. Mo dẹ̀ sọ fẹ́ tó alẹ́ pé nǹkan táwọn kì í ní í ṣe láàárọ̀ yóò lè lọ fa kán lọ pààyàn o. Wọ́n dẹ̀ pààyàn at the end of the day. Kí n tó débẹ̀ àwọn ọlọ́pàá ti yìnbọn fọ́mọ ọlọ́mọ tó ń gbé lọ sí olùkúwò yìí o. Àwọn ọlọ́pàá dẹ̀ sá lọ o àti ìwọ̀n o. Èmi wá lu Ẹlẹ́yẹlé gbé sí mo ń lo Ẹlẹ́yẹlé mo lọ bá fà Ẹlẹ́yẹlé mo ń lo Ẹlẹ́yẹlé. I am going to Ẹlẹ́yẹlé to make. Station wo? Wọ́n ṣàgbé Ọ̀yọ́ State intervention we don't know the station we don't know where exactly they come from. Wọ́n gbé mọ́tò desert patrol yẹn. I believe they come from headquarters. Yeah, I believe they come from headquarters. Yeah. Because there is no station. Kò sí station kankan kọ sára mọ́tò yẹn so they come from headquarters. Area bonita. Alakia yẹ Paul junction gbọ̀ngàn ìsàlẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ṣẹlẹ̀. So I'm going to Ẹlẹ́yẹlé to make it. I'm going to Commissioner of Police office directly. Wọ́n lọ ṣe exam mi náà. Àwọn lọ ṣe exam mi náà. Let's go. Thank you very much. Wàhálà ti ṣẹlẹ̀. Thank you very much, sir. Thank you so much. All right. wọ́n gbókùn ẹ̀dá Àgídìgbò lẹ́yìn ìgbà díẹ̀ tí nǹkan ò rọgbọ àwọn ọlọ́pàá gbìyànjú o iléeṣẹ́ ọlọ́pàá ti tètè dé welfare hospital lẹ́yìn tó kúrò l'Àgídìgbò ó gbókùn ọmọ rẹ̀ padà lọ sí welfare hospital tó wà ní Old Ife Road Ìbàdàn tá a bá kọjá Agbági tuntun ní díẹ̀ èrò pé
aráàlú yarí wípé tó gẹ́ àwọn ọ̀faramọ́ mọ́ kí wọ́n máa pa wọ́n díẹ̀díẹ̀ wọ́n bínú wọ́n fàágbọ́n mú já wípé ọlọ́pàá ti ń bẹ nínú welfare hospital tí wọ́n ti mọ́lé òun lọ́pàá àyàn dandan sì ni káwọn pa òun náà. àsìkò yìí ní Oriyomi Hazmat àti àwọn ikọ̀ rẹ̀ nagúnlẹ̀ sí welfare hospital